kẹ lọ pa mí ni ó ní no ó ní president ní káwọn pèmí wa àwọn ló kò sí wàhálà mo ní bọ̀t ẹrù wo ni kíní mi ní ṣòkòtò mi náà àtàṣọ orí ẹ̀ sọ bẹ́ẹ̀ bá tẹ̀lé ó gbé mi sínú ọkọ̀ ìgbà tó di bí aago 6 àdájí àdínlé president yẹn ó ní bí táwọn bọ̀ ni mo ní kò sí wàhálà ó ní mi béèrè pẹ́sẹ̀ mo ní pẹ́sẹ̀ kí mo fẹ́ béèrè àìdá kẹ́ gbé mi lọ Nàìjíríà lọ fún ìjọba tàbí kẹ́ pa mí question láti bí ọdún méjì àbọ̀ question ìyá mi ti kú ní ìjẹta ó ní mo béèrè question ó ní ìyá mi ti kú ìjẹta torí tèmi náà ló sì fi kú ẹ̀yin lẹ sì jẹ́ lọ́rí bó ti ẹ̀ wájú kẹ́ gbà mí láì kí n sín kẹ́ sì gbé mi lọ tẹ́fẹ́ gbé mi lọ àbí kẹ́ pa mí ìyẹn tiẹ̀ sì dá kí wọ́n ní gidi tẹ́fẹ́ mọ fi dẹ́rù bà mí tó bá lè bá ń bá president sọ̀rọ̀ kó fún mi láyè kẹ́ sìn ìyá mi tí n bá ti sí tán gbogbo tẹ́ bá fẹ́ sí kẹ́ sí ìyẹn dá torí mo mọ̀ pé torí tèmi ló ṣe kú ó ní kí sáfara balẹ̀ kí n jẹ́ kí president jáde àti president jáde ó ní báwo lára mi mo lára mi ò dáa ó ní kí ló ṣe mí mo ní wọ́n náà ni ó ní kí ló ń ṣe mo ní wọ́n ló fi mí pamọ́ síbí èmi dẹ̀mọ̀ Ọlọ́run ló fi mí pamọ́ kì í ṣe wọ́ Ọlọ́run fi mí pamọ́ ni wọ́n náà rí pé nígbà tẹ́ dá mi dé ní airport mo lọ ìyàwó mi lẹ́fi tàn mí mú bọ́ mo nígbàgbọ́ pé bọ́lọ̀ ṣe fẹ́ kẹ́ ó rí ni Nàìjíríà rí mi mú kì í ṣe pé bẹ́ẹ̀ náà ẹ̀ tó state kan Nàìjíríà kì í ṣe lọ́ọ́ ẹ̀kẹ́ dábí dómi ẹ̀ tó bẹ́ẹ̀ bọ́ Ọlọ́run fẹ́ kí n kẹ́kọ̀ọ́ ló fi sinmi pamọ́ ohun tó bá wù ọ́ kó ṣe ṣùgbọ́n gbà mí láyè kí lọ sìn yá mi lé ó ní yá mi kú mo ló kú yẹta ó ní à ó lóun bọ̀ ọba tó wọlé lọ pàtó jáde padà ó ní kí n kẹ́rù mi kí n máa lọ ó ló yọ̀ǹda mi. ẹ̀wọ̀n máa lọ́rọ̀. ó ló yọ̀ǹda mi mo tún àwọn òbí àfi wọ́n ń tàn mí ó ló yọ̀ǹda mi sẹ́ mo ní bọ́ mo wá fẹ́ mọ lọ́nsìn kò sí tí mo fi lè lọ kò sí páálí kankan lọ́wọ́ mi Nàìjíríà ti kó gbogbo páálí mi lọ́nu ilé tí mo fi ń lọ Amẹ́ríkà lọ sí London lọ báwọn fámìlì mi ní Canada Germany so kò sí ìdẹ́ tí mo lè fi rìn náà ó ní kí ni mo fẹ́ lò kọjá bí ń jọ yẹn mo ló tí mo fẹ́ lò kọjá Germany yóò fún mi ìyàwó mi ló dẹ̀ mú wá oṣù kan péré ní dẹ̀mbẹ́ lórí ẹ̀ ẹ̀dẹ̀ ti gbà ó ní báwo ló ṣe rí mo ní pépà gbọ́rọ̀ báyìí ni mo ní ká ní mo fi kọjá ń jọ yẹn ni ọ̀tàn bọ̀ǹgbà tẹ́ ìjẹ́ kí n gbà lórí kọjá tẹ́ fi dá mi dó ń bí kò sí tí mo tún lè fi lọ́mọ́ tí wọ́n bá lè ràn mí lọ́wọ́ president ní tó bá fún mi níwèé pé kàn gbé mi tó bá ti lè gbé mi dé Germany báyìí fi ó kulẹ̀ àwọn ọmọ mi méje ni mo ní bẹ ọkùnrin 6 obìnrin kan ìyàwó mi bí mbẹ ìmọ̀ yẹn gbọ́dọ̀ mi mbẹ ó lò wọ́n lágbára ẹ̀ oníṣòwò tí n bá lè pa àwọn fámìlì mi náà wọ́n wá ràn mí lọ́wọ́ bí wọ́n gbé mi kúrò mo lókè sọ sáà ti yọ̀ǹda mi pé sọ fún àwọn ọlọ́pàá tó wà níbi tó fi mí pamọ́ sí pé wọ́n kúrò bẹ̀ wọ́n fi mí lẹ̀ ọdẹ pàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ní kókó mẹ́ ó sọ fọ́gà ọlọ́pàá pé lọ wùdọ́ ọgbọ́ ọlọ́pàá kó mẹ́ kó lè mọ̀ wá free òun ok nígbà tí mo wá rí bẹ́ẹ̀ mo wá pa àwọn boys pé ọ̀dà ìbẹ̀rẹ̀ pé wọ́n fi mí lẹ̀ mí ẹ̀yin bíi 5 ẹ̀mọ̀ bọ̀ ọmọ jẹ́mi nìkan àìmọ̀ wọ́n lè fẹ́ dọ́gbọ̀n ẹ̀mọ̀ bọ̀ àwọn dẹ̀ mo wá pé ìyàwó mi pé wọ́n fi mí lẹ̀ ó ní Jésù mọ́ ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ bájọba bẹ Germany bẹ́ẹ̀ yẹn pé wọ́n ti fi mí lẹ̀ kí ni wọ́n fẹ́ fi wá gbé mi kó mi tí n bá lọ Nàìjíríà ẹ̀mí ọ̀bọ o mo pe ti Canada náà ìyẹn náà ló ń ti bọ̀ òun náà lọ bọ̀ ti Germany sáré yá ó mu dé níjọ́ kẹta bó ṣe dé kọjá lọ dé Germany kí n mọ̀ fa ọ̀rọ̀ ẹ̀gùn kábíyèsí àti mo dé Germany mo wá fẹ́ rìn ní òun ó yíyé kábíyèsí ìwé ìgbélu mi wọ́n wá ní mo ní ìdí pálí Nàìjíríà wọ́n wá ní kí n lọ sẹ́ńpásì wà ní Berlin kí n lọ gbà pálí wa mo ní à mi ò lè lọ bẹ wọ́n ní kí ló dé mo ní à ayẹ̀rẹ̀ adúrúwé tí mo kó síwájú yìí tí mo bá yẹ lọ bẹ̀ nbẹ̀ ní wọ́n bá yẹ mú mi ayẹ̀rẹ̀ kan pàmílì àkókò gbé mi lọ Nàìjíríà ni wọ́n bá dé gbé mi dé Nàìjíríà nǹkan change wọ́n lọ dà ṣùgbọ́n táyìn bá lè bá mi kọ̀wé síjọba Nàìjíríà pé ẹ ní di passport Nàìjíríà mi ìyẹn dà wọ́n sá fàáfà migration ẹni nínú lọ́ọ̀yà mi wá sọ fóun pé kó sign fún rẹ̀ fóun lòun ní kí n lọ kò lè sign ó wá mú wa lọ́dọ̀ mínísítà làtà dọ́dọ̀ mínísítà yẹn ní oníkọ̀mọ́ tí ń ṣe ni ó ní adúrú ẹjọ́ tí mo rò yìí ó ní tí n bá lọ bẹ̀rẹ̀ anything can happen ó ní ṣùgbọ́n wọn kọ̀wé sí embassy wa pé òun ní di passport mi mo ní tó bá ṣe mo ní wọ́n fún tèmi dẹ́mọ̀ pé wọ́n ní fún ó wá kọ̀wé yẹn gbàtọ́ kọ̀wé ó tó bí oṣù 2 ó bá pè mí padà pé resort ti dé kí n máa bọ̀ nígbà tí ń débẹ̀ lẹ́tà ló gbélé mi lọ́wọ́ ó ní Nàìjíríà sọ pé wọn ò lè fún mi ń pálí pé wọ́n ń wá mi wọ́n wanted mi ìwé yẹn bẹ́ mi mo lè fi kábíyèsí wọn kà lórí fóònù ọ̀mọ̀wé ni wọ́n Nàìjíríà lọ́lẹ̀ sáìn kọ́nsúlà wà lọ́hùn ló sáìn tó ń gbà táwọn tẹ orúkọ mi sórí sí táwọn sẹ́ndẹ̀ sábújá wọn ní káwọn mọ fún mi tí wọ́n ń wá mi oníṣùgbọ́n bóun ṣe rí òun ti ẹ̀mọ̀ kan tó lè sọ mọ́ lóhun tó lè sọ ni pé mo nílé iṣẹ́ kan bí tí mò ń ta gàrí láti bí ọdún tó ti pẹ́ ìdẹ̀sẹ̀sẹ̀ níwò ìlú yìí
ọmọ méje mo dẹ̀ ní wọ́n jẹun ilẹ̀ gbó lọ́wọ́ yín èmi mo ń tán àwọn mi so màá fẹ́ lọ ra gàrí ní London lọ ra gàrí ní Amẹ́ríkà ó ní sọ ń ta gàrí Amẹ́ríkà mo ní àwọn èèyàn wa máa ń gbé wá bẹ́ẹ̀ bí bá ti lè lọ rà Nàìjíríà máa mọ́ lọ rà láti Amẹ́ríkà lọ káàkiri London bí bá ti lè lọ rà ó lóun fún mi pálí lu àwọn nígbà táwọn ọmọ tèmi ní òun fi mi náà ṣùgbọ́n ètò òun fún mi kò ní jẹ́rú tọwọ́ àwọn ọmọ mi yẹn òun fún mi ní protection passport tó jẹ́ ti Germany tó jẹ́ pé lùkìlù tí n bá dé tẹ́ni tí n bá ṣẹlẹ̀ òun ò ní ṣe kankan fún mi wọ́n gbé mi wá sọ́dọ̀ àwọn a lè jẹ́ protection fún mi torí kéèsì mi yìí àwọn ti wádìí ẹ̀ àwọn ẹni pé gbogbo àgbáyé lọ sí kéèsì yẹn àwọn ọ̀dẹ̀ gbọ́dọ̀ sí nǹkan tí wọ́n á sọ pé Germany lọ nìkan lọ pa mo dẹ̀ tún lọ́wọ́ ń bí tó bá dọjọ́ la táwọn ọmọ ń bí mo dẹ̀ bá àwọn ọmọ sí táwọn ọmọ bá dàgbà tọ́mọ ọmọ bá jọba fa wàhálà wà fún mi pálí yẹn so mo lè pàdé àwọn bàbá mi gbà lórí mi tó ń tẹ́ pé ilé ìgbà ní kíákíá so mo wá bẹ̀rẹ̀ sí lo pálí yẹn fi travel lọ London lọ káàkiri ibi táwọn èèyàn wà ṣùgbọ́n mi tọ́lọ̀ dédú sẹ́kábẹ́ ìṣòro tó jẹ́ wá sunkún báyìí gan ni pé ọdún mélòó mo fẹ́ ṣe ẹ̀dá ìlú bàbá mi níbí ọdún karùn-ún àbí nǹkan rẹ̀ tí wọ́n ti lé mi kó mẹ́ bàbá wa Tinubu ló ń bẹ́ẹ̀ mẹ́ ọmọ yìí nìyí lẹ́yìn bá sọ fún pé ọmọ wa lọ́mọ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ nífẹ̀ẹ́ yẹn pé fọmọ yìí lọ́rùn lẹ̀ security táwọn náà fẹ́ dálẹ̀ kán gbé fún mi bàbá gbogbo báwọn Fúlàní ẹ̀sẹ̀ ń ṣe lọ́wọ́ mi ni mò ń gbọ́ bọ̀ nígbà tíjọba lé mi kó nù n bá ti wà ká ní pé mo free tí mi ṣe wanted ẹ ti mọ̀ pé lọ́wọ́n tó lè kojú wọn nugbó mi kì í ṣe gbòòrò ẹ jẹ́ wọn nugbó tiwọn. igbó bàbá mi tí wọ́n bá gbọ́ kùkù lajà pé ọlọ́wọ́ pé Ìgbòho ó sì ti dé ọwọ́ ọdẹ ti fẹ́ bẹ̀rẹ̀ sí wọnú gbó lọ́la o bàbá ẹ mọ̀ pàtẹ́wọ́ pé ọ̀kárí ọmọ Ládùkù inú gbó dà. àwọn mi lè mọ sọ pé mo ń janu ṣùgbọ́n tó bá yẹ pé mo ń janu ni ẹ̀yin bàbá mi ẹ gbàṣẹ lọ́wọ́ ìjọba pé ẹ free mi ẹ wá lé mi wọ gbó tí mi bá wá wọ gbó lọ ẹnì kan tún mi mú tí mi bá lé wọn kó nu gbó ẹnì kan pa mí. Intercontinental ballistic missile. Bàbá mi lẹ ní mi ohun tẹ́yìn bàbá mi fún mi mo mọ̀ láti bá ṣe bíbọn làwọn fẹ́ yìn àwa máa gbàgbọ́n lọ́wọ́ wọn àwa dá wọn dọ̀bálẹ̀ àjà wọn lẹ́gbàá pé ẹ mọ̀ wọ̀ lójú wọn lọ́wọ́ nígbà wọn bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo láwọn ọmọ tó lè lọ sí wọn wà tá a lè jọ wọnú gbó bá wọn wí àti pé ká tó wọ gbó gẹ táwọn gan bá gbẹ oní ọsẹ ń ṣe fún wọn ní Kwara ilẹ̀ Yorùbá bẹ̀ yẹn lọ́dọ̀ àwọn ọba aládé wọ́n di ìlú wọ́n lè dé wọn kó mẹ́tí ọ̀sẹ̀ nìkan kan bẹ̀ ní gómìnà láàánú mẹ́ wọ́n lé gbogbo aráàlú yẹn tí ò kẹ́ni kankan ẹ wo bàbá mi ẹ̀yin lẹ nílùú ẹ̀yin lẹ jagun lẹ tẹ gbogbo ìlú yẹn dúró ọlọ́wọ́ ìsọba kékeré nílẹ̀ Yorùbá ń bì ní Nàìjíríà yìí gan. ẹ̀yin bàbá wa sọ wípé ajá òní tó ń bo ẹkùn kábíyèsí ẹkùn lẹ́yìn ajá làwọn pífù yẹn bàbá ẹ mọ̀jẹ̀ kí wọ́n máa ń fọ ẹkùn ṣeré bàbá mi ẹ dákun bàbá mi ẹ gbà mí wà sábà ẹ gbà mí gbogbo nǹkan mi ni wọ́n gbẹ́sẹ̀ lé kábíyèsí. See the dramatization Ọpọlọwà yóò dìbò. Ẹ̀kọ́ ní iye pàtó kò jẹ́. Ẹ̀kọ́ lè lè sà. Ẹ̀wù máa ń lọ̀rọ̀. Ẹ̀yin bàbá o. Ó fún mi apá wọn. Kókè ọmọ wa Sunday Igboho ẹ káàbọ̀ sí lọ́wọ́. Mo dẹ̀ kí ẹjọ́ sọ. Mo dẹ̀ kí àwọn tó tẹ̀lé Sunday Igboho wa. Gbogbo yìí o. Kábíyèsí. Ẹ káàbọ̀. Adúpẹ́ fọ́lọ́run. Adúpẹ́ fọ́lọ́run. Pé ìrìnkèrindò Sunday Igboho nígbà tó bẹ̀rẹ̀ títí dé àkókò tá a wà yìí adúpẹ́ fọ́lọ́run pé ẹ̀mí ẹ̀ sì wà ń bẹ̀. Àwa gẹ́gẹ́ bí ẹnìkan ní gbogbo Yorùbá a lè sọ pé Sunday Igboho kì í ṣe ọmọ wa ni. ẹ ṣe kábíyèsí fọlọ́wọ́. Ọmọ wa pàtàkì dẹ ní kì í ṣe ọmọ lásán. Gbogbo ìgbésẹ̀ tó gbé ètò kọjá àdíjẹ́ kí ilẹ̀ Yorùbá kó dáa ní kó túbà kó túṣẹ. Adúpẹ́ fọ́lọ́run
ìjọba náà mọ̀ pé ìgbésẹ̀ Sunday Igboho kì í ṣe fún ti ara ẹ̀ nìkan, fún orílẹ̀-èdè ti Yorùbá ni. Torí bẹ́ẹ̀ àwa gẹ́gẹ́ bí ẹnìkan, gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí ìlú, a gbọ́dọ̀ fi irú èèyàn bẹ́ẹ̀ yẹn lẹ̀. ẹ ṣe kábíyèsí o. Bí gbogbo ẹ ṣe ń lọ náà là ń gbọ́ ìrèkèrè lò náà títí tó gbà tí ẹ lọ tí wọ́n wá fi àtàkì nílé ẹ fi lọ Benin Republic títí dé Germany. Bó ṣe ń lọ náà la máa ń gbọ́, la máa ń kà. Inú wa sì dùn pé Sunday Igboho ó wà láyé, wà láàyè. Kò sígbà tí ìlú òkè wà challenge. Tó bá ti wà challenge, àwọn ọ̀dọ́ ló máa ń jáde. Irú ọmọ kan bọ́ bẹ́ẹ̀ ni Sunday Igboho. Gbogbo ọ̀rọ̀ tí tẹ́ sọ mo ti gbọ́, gbogbo ẹ̀ mo ti gbọ́. Arìnrìn náà kò dẹ̀ ní jẹ́ èmi nìkan, mi gẹ́gẹ́ bí èmi pẹ̀lú àwọn ọba tó yẹ nílẹ̀ Yorùbá, a máa rìn ní ẹnu ní pàtàkì lábẹ́ kábíyèsí Ọọ̀ni Ìrìṣà. ẹ ṣe kábíyèsí. Torí pé Yorùbá láti jẹ́ ẹyọ kan, nǹkan tó bá ti a máa kòwé lọ́wọ́ mi pé nǹkan tó bá ojú á bá ìwà rẹ̀. kábíyèsí. Torí ìgbà tó ń bá ojú lọ gbà yẹn àti mọ̀ pé tá a bá múra ó lè bá mú pẹ̀lú ẹ̀. Ìgbà yẹn ni Sunday Igboho jáde. Ìgbà tí Sunday Igboho jáde, gbogbo ìgbésẹ̀ tó gbé ó fi hàn pé àwa Yorùbá àdára lẹ̀, pé a tó kọjú sí ogun tó bá kọjú sí wa. So a dúpẹ́ fọ́lọ́run pé gbogbo ẹ̀ ti kọjá. Àìmọ̀ràn mi ni pé ká máa ṣe ní díẹ̀díẹ̀, ní sùúrù ló gbà ń sìn. A dúpẹ́ fọ́lọ́run pé ìjọba tó wà ń ta tó jẹ́ pé ìjọba ọmọ tiwa náà ni. President wa tó wà ń bẹ̀, Bọ́lá Ahmed Tinubu, ìta máa fi ràn lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà fi máa dá. Ìyẹn ṣe pàtàkì, gbogbo wa náà la máa jọ gbé ìgbésẹ̀ yẹn. Torí tí ò bá sí níbẹ̀ lé nísìnyí, ibi tá a wà yìí lè máa, gbogbo rògbòdìyàn tó ti kọjá náà ṣe lè máa tẹ̀síwájú. A rí pé gbogbo ẹ̀ ti lọlẹ̀, ó ti lọlẹ̀. So ká sọwọ́pọ̀ pẹ̀lú ìjọba kí ló túbà kó túṣẹ. Kò sígbà tí Sunday ó máa wálé ẹni ṣáà pẹ̀lú ìrọ̀rùn àláfíà. Gbogbo ìkólọ náà àdúrà wa nígbà gbogbo ẹ̀ ìkólọ pátápátá padà. Àdẹ̀ ní fojú sunkún ẹ̀. Ò ní bàjẹ́ o. Òkè náà ló wá fún ọmọ lọ. Àwọn tó ń tẹ̀lé ẹ náà ò ní kí wọ́n jìnnà o. Ò ní kí wọ́n ṣìnà o. Oníkàkú àríjẹ àrímu. Buhari náà àrílò. Gbogbo ìgbésẹ̀ náà bó ṣe sọ. Díẹ̀ ló la máa sọ. Ìfọ̀ ìdílé tó kù. Kẹ́ dá wa di Ọlọ́run fún wa ṣe. Ẹ ṣé káàbọ̀, ẹ pẹ̀lẹ́, gbogbo ẹ̀ náà Ọlọ́run máa dúró tì yín, ẹ ní fẹsẹ̀ kọ́ ọ. Ẹ wúlò lẹ́wọ̀. Bàbá o.